ọ̀rọ̀ yìí ní agbára gidi gan, kò dẹ̀ ń ṣeré rárá. Lóòótọ́ ni Governor Ṣèyí Mákindé of Ọ̀yọ́ State sọ wípé òun mọ Oríyọmí Hamzat rí lóòótọ́, àwọn dẹ̀ lájọṣe, àmọ́ ẹ̀mí kan ò jù kan lọ, ìdájọ́ òdodo máa ṣẹlẹ̀. Lóòótọ́ la rí tọ́pọ̀lọpọ̀ èèyàn sọ wípé wọ́n fi wọ́n ṣoògùn owó ni, wọ́n fa àwọn ọmọ ọlọ́mọ ṣe ètùtù ọlá ni, kódà ẹni tó pèrè ní prophet àtẹni tó jẹ́ pastor. A máa tún rí nínú àwọn èèyàn náà tó ní ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yìí dáadáa, ẹ jẹ́ ká fojú sùnnùkùn wò. Aago 10 náà ni program fẹ́ bẹ̀rẹ̀, àmọ́ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣera wọn léṣe báṣabàṣá láti aago 4:30, aago 5, aago 6. Tá a rí gbọ́, tá a dẹ̀ rí kà wípé kódà rí nínú àwọn òbí àwọn ọmọ yìí tó ń ju ọmọ látòrí fence. Ọmọ tó strong díẹ̀ níwọ̀nba ó ń fẹsẹ̀ lélẹ̀, èmi tó bá jẹ́ ọmọ tó kéré àwọn tí ẹlẹ́nìkan ju ọmọ débi pé ọmọ yẹn forí gbá òkúta tọmọ yẹn kú instantly. Àwọn yẹn wá ní òkè irú yẹn náà ṣé olórí ló pa ọmọ yẹn àbí Oríyọmí Hamzat? Gbogbo ìta ń sọ yẹn ó wá jẹ́ àrètí gbọ́. Ẹni tó wá lọ bá wọn ní correctional center yìí tó lọ yọjú sí olórí Ṣílẹ̀kùn Ọlá àti Oríyọmí Hamzat tó lọ bá wọn pé ẹ jẹ́ kí n tiẹ̀ lọ yọjú sáwọn pípù yìí. Alájà Kaola tí gbogbo ayé mọ̀, Alájà Kaola Kafilat. Wọ́n lọ síbẹ̀, àmọ́ nǹkan bá bọ̀ ó jẹ́ n tó lágbára díẹ̀ o. Ẹ bá mi subscribe sí channel yìí. Mo bẹ̀ yín ní orúkọ lọ́kẹ́dẹ̀ farabalẹ̀ wo fídíò yìí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Alájà ní àwọn bá bọ̀ ń bẹ̀. Wọ́n jẹ́ èèyàn pàtàkì, a dẹ̀ nígbàgbọ́ pé wọ́n ní parọ́. Bọ̀ kódóró ọ̀gọ̀rọ̀ gangan bó ṣe lọ gangan lójú páálí, ẹ jẹ́ ká gbọ́ látẹnu wọn. Mo lọ sí prison lánàá. Ẹ rántí pé ìjẹta òun náà ni mo kọ́kọ́ bẹ ẹ̀bẹ̀ àkọ́kọ́. Lánàá mo wá lọ sí prison. Mo rí Alhaji Abdulrahman Oríyọmí Hamzat. Mo rí ìyá wa ọlọ́lá jùlọ Ṣílẹ̀kùn Ọlá Naomi. Mo sì rí principal Islamic High School láàárọ̀ àná. Bọ́lá ń ṣe kádàrá pé kí n dé prison, bí wọ́n ṣe ń rí mi báyìí wọn ò jẹ́ kí n pẹ́ rárá níta bẹ́rù ṣe pọ̀ tó. Wọ́n fààyè lẹ̀ kí n lo ìṣẹ́jú 10 tí wọ́n fi ń pariwo pé ẹ sọ pé k'Alájà Kaola ọmọ wọlé bọ̀. Ìyẹn ní Agodi lánàá. Láàrin bẹ́ẹ̀ ni mo fi ń kí gbogbo àwọn elétò, ìyẹn àwọn tí wọ́n ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń correct àṣìṣe ọmọnìyàn láàrin ìlú. Ẹ kú àpọ́nlé mi, ẹ kú àìwo bí mo ṣe kéré ma, ẹ kú pípọ́n Ọlọ́run lé lára mi, ẹ kú pípọ́n Al-Qur'ani lé lára mi. Ní tí mo wá fẹ́ lò rèé. Ìgbà tí mo dé prison, ní tí yóò fa ọ̀rọ̀ nìyẹn. Àwọn àgbàlagbà àwọn ni wọ́n máa ń sọ pé ọ̀rọ̀ ní máa ń fa mokomoro. Ní tí ó ṣe sábàbí ọ̀rọ̀ òun ni nǹkan tí mo bá nígbà tí mo dé ọ̀dọ̀ Abdulrahman àti ìyá wa Ṣílẹ̀kùn Ọlá Naomi. Èmi ò ní fi ìgbà kankan pè ní ex-wife, ìní sọ, ìní ṣèṣì wí. Torí tí ò jẹ́ ní wí ni pé ó yé mi tán láyé tán wípé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀mí wọn yọ̀ǹda olórí Naomi. Ó yé mi tán, àfẹ́yìntì ọba lóye ó ní òní mọ̀ pé gbogbo obìnrin tí ọkọ rẹ̀ ọba yọ̀ǹda rẹ̀ a kì í pè ní ex-wife. Torí pé kì í ṣe kó tí ìfẹ́ lòmíì hàn wá, kì í ṣe pẹ́rú ẹni bẹ́ẹ̀ ti rì márì tábà nílé ọkọ míì tó lọ láàmú fi pè é rárá. N tó jẹ́ kí n máa wíyàn nìyẹn. Ẹnì kẹta òun náà lẹ́yìn tí ń darí iléèwé Islamic High School ní Bashorun. Ìgbà tí mo wọlé tí mo kí wọn tí mo jókòó tí wọn ẹkún gbọ̀n mí, ṣùgbọ́n bẹ́ẹ̀ kó ṣe
àdúà wọ́n lálàájà Kaola àdúà ní kọ́ ẹ kọ́kọ́ ṣe fún wa ná nta kọ́kọ́ ní ìdí lọ́dọ̀ yín òní pé bẹ́ẹ̀ ṣe jókòó yẹn ó yá àdúà la ní ẹbẹ̀ lọ́hùn fún wa ẹ ṣàdúà fún wa àmọ́ ní tó ṣe sábàbí eléyìí Abdulrahman ní tó bá jẹ́ pé sẹ́ni torí pé ọlọ́wọ́n bá lékè ọlá kì í sọba tá a máa ń ṣèrògùn fún wípé sóòrí mi ni tọ́lọ́ ń bá ṣe nǹkan kan fẹ́rù kan á kọ́kọ́ béèrè pé ń bọ́lá kù sí àwọn bọ́lá ti ṣe àìṣedéédé ọlọ́wọ́n àmọ́ bí a ti ṣe ẹ bá ń bẹ lọ́run tó bá jẹ́ pọ̀ sẹ́yìn kó jọ kó yọnu fún mi bí wọ́n ṣe ń wí bẹ́ẹ̀ ni olórí Naomi bẹ́ẹ̀ làwọn náà ń wí bẹ́ẹ̀ ni principal Islamic high school bẹ́ẹ̀ làwọn náà ń wí. àwa ṣe àdúrà yẹn a ṣe àdúrà yẹn débi pé àwọn èèyàn míì tí wọ́n ń wọlé ó bẹ̀rẹ̀ látòrí ẹni tó jẹ́ ọ̀gá pátápátá ní ibi tẹ́yìn olóyìnbó ń pè ní correctional center ibi tí wọ́n ti ń kọ̀rẹ́ẹ̀tì ibi tọ́mọ ènìyàn kù sí àti gbogbo àwọn lọ́gàálọ́gàá tí wọ́n jọ wà níbẹ̀. wọ́n gbà mí lálejò ní ìgbà lálejò bí ìgbà tí mo jù báyìí lọ. wọ́n fi mí lára balẹ̀ gan-an wọ́n fààyè gbà mí gan-an kí ọlọ́run kó jọ kó bá mi ṣàlékún oore fún wọn. ọlọ́run kó jọ gbogbo àdúrà tí mo ṣe fáwọn náà níbẹ̀ lánàá ọlọ́run kó jẹ́ ọmọ wọn. ó dàbí ọ̀rọ̀ Al-Qur'an nǹkan méjì lèèyàn máa ń wò láti ṣe dáadáa ẹlòmíì lè ṣe dáadáa bóyá nítorí pé ń retí nǹkan kan lọ́dọ̀ ẹ̀ àwọn yẹn ṣe dáadáa tí wọ́n naturally ìgbà tí mo ní mo fẹ́ ṣe wàlímà àdúà wọ́n láwọn ò ní ìdẹ́ wọ́n láwọn ò ní ìdí wàlímà àdúà wọ́n ní àdúà tẹ́ ṣe fáwọn yìí òun ló ti tó àwọn àdúà yìí làwọn ní ìdí báwọn ṣe kúrò kálàjà Kaola ti wà ń ta òun làwọn ti sọ pé ẹ jẹ́ kálàjà Kaola wọlé ntí mo wá fẹ́ lórí ẹ rí pé Abdulrahman ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ Abdulrahman wọ kọ́mà ó wà lọ́sípítù wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ Abdulrahman wá ní àwọn ìwà kan tó bá jẹ́ yí pé ẹni tí Ọlọ́run ní ìtumọ̀ sí ọmọnìyàn mọ̀nà láti pretend ọmọnìyàn ìmọ̀ye ètè lọ́mọnìyàn máa ń dá nítorí kó lè bá a jẹ́ pé káwọn èèyàn ó lè bá a máa rò pé bóyá àbí ó sì ní problem. Number one ẹrú Ọlọ́run tá a wú yóò ṣe bẹ́ẹ̀ wọ́n á bí léèrè kọ̀ wọ́n lọ ká nà mọ́ bẹ́ẹ̀. bí mo bá olórí Naomi bó tiẹ̀ jẹ́ pé mo mọ̀ yìí pé ìjà kí ìjọkùnrin wípé ọkùnrin ò gbọ́dọ̀ sojú ó ní Abdulrahman fi fún mi lé sí ọ̀rọ̀ yẹn olórí Naomi ò wà òkè rárá wàláyì tàláyì summa billahi al-azim wàláyì tàláyì summa billahi al-azim mo wà ń ṣe lẹ́jọ́ ìgbà tí mò ń ṣe wáàsí ìgbà mo ṣe wáàsí fún Haji Abdulrahman tán tí mo rán lésì tí àwọn báàsì ẹ̀ tí mo jẹ́ kó yé pé pẹ̀lú ògùn Ọlọ́run òkùnkùn ní kú sínú ogun Ọlọ́run wọlá apá rẹ nínú ayé yóò wọlá ìṣesí rẹ sí àwọn tí wọ́n ń bẹ níjọba pé o nífẹ̀ẹ́ wọn pin yóò wọlá contribution pé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní ọ́ kò ní jẹ́ mùsíbà òṣì ọ́ pẹ̀lú òkú Ọlọ́run àtàánú ẹ̀ mo wá kọjú sí olórí Naomi mo ní olórí wọ́n ní nàá mo ní ìjẹ́ rántí pọ́n mọ yín kéré wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní ìjẹ́ rántí pé níyà wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní ìjẹ́ rántí pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní mo tún wá fẹ́ rán yín létí nǹkan kan ǹjẹ́ rántí àwọn ìlú tẹ́ ti ṣerú ń tẹ́ gbàlérò láti ṣe fún Ìbàdàn yìí ṣe rántí àwọn ìlú tẹ́ ti ṣe fún Rẹ́gẹ́dẹ́ wọ́n láwọn ò gbàgbé nǹkan kan mẹ́ mo ní mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi èwo lẹ organize tó ní wú wọ́n ní òsì àfi ti Ìbàdàn yìí nìkan. ẹ̀yin èèyàn mi tẹ́yìn náà bá wo ọ̀rọ̀ yìí dáadáa máa rí pọ́rọ̀ yẹn pín yẹlẹyẹlẹ
ààrẹ ni tó ń sọ pé orí náà dẹ̀ fẹ́ ṣe orí ti dìbò, ààrẹ ni tó sọ pé ọmọ láti dẹ́mi àwọn ọmọ ọlọ́mọ légbodò ni. bọ́tà bá wọ ọ̀rọ̀ yìí dára máa rí pé gẹ́gẹ́ bí àwọn nǹkan tó ti ń bọ̀ tẹ́lẹ̀, èmi kọ́ ni obìnrin yìí ti ń ṣe àwọn giveaway yìí, tọ́rán ló jẹ́ ẹnìkan tó fẹ́ràn àwọn ọmọdé tó dẹ̀ máa láì kó máa fún wọn lẹ́bùn dáadáa. so oríṣiríṣi ọ̀rọ̀ awuyewuye ló ti jẹyọ lórí pàfẹ́ ṣoore. so Oríyọmí Hamzat náà tíjọ́ ta ti mọ̀ àmọ́ ní ẹni, àmọ́ léèyàn burúkú, àmọ́ láláì dá. bọ̀ nǹkan tèmi kọ̀ rí ni pé ntọ́lọ́ba ti ló máa ṣẹlẹ̀ sí ẹ̀dá, kódà kò sọ́gbọ́n tó lè dá sí, ó máa ṣẹlẹ̀ náà ni. so níparí ọ̀rọ̀, Alájà ní gbogbo àwọn àáfàá tẹ̀wọ̀n àwọn tó bá jẹ́ pásítọ̀ náà dúró déédéé, wọ́n mọ̀ pé lóòótọ́ yẹ káwọn ran àwọn pípò yìí lọ́wọ́ pẹ̀lú àdúrà ni. gbogbo àwọn ìgbìyànjú tó bá lè máa ṣe kán lè bọ́ ń bẹ̀, nítorí pé kò ń ṣe pé àsìkò tó ń ṣe prógrámù yẹn lọ́wọ́lọ́wọ́ gbọ̀ngàn ní stampede yẹn ṣẹlẹ̀. ẹ̀dá yìí náà bá rí sọ̀rọ̀ yìí ní comment section, ẹjọ́ tó lọ́n ẹ má ṣàláìsàn kankan, bá mi share, bá mi boko lọ fà, ẹ comment, ẹ like, ẹ bá mi subscribe sí channel yìí. ìṣègùn Ọlọ́run á máa wà pẹ̀lú gbogbo wa o, àní ṣe oore ṣe o, àdẹ̀ ní ṣìrìn lọ́dún tuntun. ẹ ṣé gan.